lórí ọ̀rọ̀ ààbò oúnjẹ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè yìí ti sọ̀rọ̀ lórí ètò ọ̀gbẹlẹ̀ fún iṣẹ́ ọ̀gbìn. Nípa ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí, àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ti ké sí Dàpọ̀ Abíọ́dún lórí ìjọba àwarawa. Ẹ káalẹ́, ẹ kú àtòwúrọ̀, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tá a ní fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Bí orílẹ̀-èdè yìí ṣe ń sa gbogbo ọ̀nà láti mú ìdàgbàsókè àti àgbéga bá ètò oúnjẹ kó lè wà lọ́pọ̀ yanturu. Nípa báyìí, dídáko lásìkò ọ̀gbẹlẹ̀ jẹ́ ọ̀nà kan gbòógì fún kí àwọn oúnjẹ ó lè wà lọ́pọ̀ yanturu. Akọ̀ròyìn wa Anthony Gandonu ti ṣe ìbójúwò àwọn ọ̀nà ìpèníjà àti àǹfààní tí àsìkò ọ̀gbẹlẹ̀ ní í ṣe nínú ètò ọ̀gbìn fún àwọn àgbẹ̀ àròkọbọ́dúndé wa. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Gẹ́gẹ́ bí ìyànnàná ọ̀rọ̀ tí àwọn àjọ elétò ọ̀gbìn sọ nípa iṣẹ́ àgbẹ̀, wọ́n ní òun gangan ni orírun ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà. Iṣẹ́ àgbẹ̀ ti pèsè ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù iṣẹ́ àti ọ̀nà ìjẹ́nìyàn fún púpọ̀ ọmọ Nàìjíríà. Fún ìgbáradì ètò ọ̀gbìn fún tọdún yìí, àwọn àgbẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní kíkún nípa pípèsè ilẹ̀ fún tọ̀gbìn, sísán oko wọn àti àwọn ọ̀nà mìíràn fún ìgbáradì àsìkò ọ̀gbìn. Pẹ̀lú oríṣiríṣi ìpèníjà tí àwọn àgbẹ̀ máa ń dojúkọ lásìkò ọ̀gbẹlẹ̀, Sherifat Adéyẹmí tó jẹ́ àgbẹ̀ paraku nípa gbígbin ẹ̀fọ́ ti sọ ẹ̀hónú rẹ̀ nípa ìfẹ́ tí òun ní sí iṣẹ́ àgbẹ̀. Ní báyìí, àwọn àgbẹ̀ ti sọ ojútùú sí ọ̀nà ààbò oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Pípèsè ohun tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nínú ètò ọ̀gbìn yìí là kalẹ̀ kò ní kàn jẹ́ ọ̀nà kan gbòógì láti jẹ́ kí oúnjẹ ó wà lọ́pọ̀ yanturu nílẹ̀ Nàìjíríà, yóò sì tún mú àdínkù bá àìríṣẹ́ṣe tí yóò sì pèsè àpawọlé lọ́lọ́kan òjọ̀kan sórílẹ̀-èdè wa. Ní kété tí ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ti ṣe ìdájọ́ tí ó sì fi òǹtẹ̀ lù pé gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní ó pẹrẹgẹdẹ tí ó sì fi gbọ̀rọ̀ jọkà gẹ́gẹ́ bí olùborí nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Ògùn èyí tó wáyé lọ́dún tó kọjá. Àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ti fọhùn síta lórí àwọn ọ̀nà lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n tún retí láti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún, pàápàá jùlọ ìtànkálẹ̀ ìjọba àwarawa. Nínú ìròyìn tí akọ̀ròyìn wa Yẹ́mi Dálémọ̀ gbà wá ni ó ti fojú fúnlẹ̀ tó sì ṣe òfíntótó èròǹgbà àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Ògùn lórí àbájáde ìdájọ́ ilé-ẹjọ́ gíga ọ̀hún àti àríwísí àwọn ẹgbẹ́ òṣèlú agbòrun PDP. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti rọ àwọn ọmọ ẹgbẹ́ nínú ètò ìdájọ́ kí wọ́n jẹ́ ẹni tó ní àfiyèsí, ọlọ́gbọ́n, àkọyawọ́ àti ìṣirò tó yanrantí nínú ètò ìdájọ́ wọn nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́. Gómìnà sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìbúrawọlé sípò fún àwọn adájọ́ tuntun 3 àti akọ̀wé 2. Akimu Jimoh ló jábọ̀ ìròyìn yìí. Kọ́lọ́ ni pé àmọ́ tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Olórí ogun ò gbọ́dọ̀ kẹ́yìn ogun o. Dr. Sani Fọlọ́runṣọ́ kúkú lèmi ìkúkú ń perí. Ọ̀gbẹ́ni ọjà tuntun lákìlẹ̀ Ìjẹ̀bú lèmi ìkúkú ń fọn rere. Alákìtì mọ rí pé aláwòrì ò gbọ́dọ̀ jíyọ̀ kúlukúlu ṣẹ́ òjò tí balùwẹ̀ ṣẹ́. Olórí ogun kúkú gangan lèmi fẹ́ máa kí. NTA Ijebu Òde alára àgbà ìdá ara yìí tán nílé alára ló ń kí ọ̀gbẹ́ni ọjà tuntun lákìlẹ̀ Ìjẹ̀bú wípé yìí ò ní jópin oore mọ́ṣàmì ńlá. Igbá tó tó gbá ní ṣe bálẹ̀ agbọ́n mi, kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ní ṣe bálẹ̀ odò. Olórí ogun sọ̀ ní kúkú màlò kájú ẹ̀. Gbàjẹ́rè February 3 ni ẹ̀yin ènìyàn wa. Òun ni Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà gbágbá gbátẹ̀wọlẹ̀ Àwùjalẹ̀ ti gbogbo Ìjẹ̀bú yóò jáwé oyè lé olórí ogun sọ̀ ní kúkú lórí. Àyìn gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ọjà akílẹ̀ Ìjẹ̀bú mà ní. Agogo 10 àárọ̀ lètò ó bẹ̀rẹ̀ àwáwí kọ́ láàfin Àwùjalẹ̀ ní Ìjẹ̀bú Òde lèyí ó ti wáyé kò sí rọ́ńbẹ́.
olórí ogun sọ ní kúkú mo mọ̀ ìwọ lọmọ bá rẹ́gbẹ̀rún ṣòwò bí ọ̀lẹ là á rí ọmọ pèrègùn là á ṣẹ̀ṣọ́ ṣìwọ̀ là á ṣòwò ọmọ bá lówó lọ́wọ́ ṣàṣàyàn nífẹ̀ẹ́ni láwùjọ iṣẹ́ tẹ̀rù tọmọ nífẹ̀ẹ́ni bá lówó tán nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ lọ́wọ́ joyè méjì wọ́n jẹ balógun tán wọ́n tún jẹ sẹ́ríkì nínú ilé bàbá rẹ̀ ọmọ àrígbá ńlá ṣòwò lókè mòru tọ́níkẹ́rò ìyàwó àbùnà nínú ilé bàbá rẹ̀ ọmọ òsínlóye dòye ọmọ òjòyè kóye ehun ní jẹ ọmọ Ìjẹ̀bú Òde àjàgbàlúra Ìjẹ̀bú ńlá ọmọ èrè níwà. ẹ wo Ìdòwú Iyèsálẹ́mì kúkú ń jẹ́ NTA Ìjẹ̀bú Òde ló rán mi níṣẹ́ wípé kí n máa kí olórí ogun Sànní kúkú ọ̀gbẹ́ni ọjà tuntun lákìlẹ̀ Ìjẹ̀bú. ẹ káàbọ̀ padà. ìbúgbàmù tó wáyé ní Tuesday ọjọ́ 16 oṣù àkọ́kọ́ January yìí ní ìlú Ìbàdàn sì jẹ́ ohun ìyàlẹ́nu àti ìkáàrẹ̀ ọkàn fún ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìbúgbàmù ṣọṣẹ́ ní Bódìjà Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onírúurú ìròyìn ló ti gba ìgboro kan tó sì jẹ́ pé di ìsìn àwọn èèyàn sì ń jẹ ìbúgbàmù ìṣẹ̀lẹ̀ yìí lẹ́nu ní kúkúrú èdè ìbúgbàmù yìí náà ṣọṣẹ́ débi ìlànà ẹ̀kọ́ nítorí àdánù ńlá gbà ní ìṣẹ̀lẹ̀ láabi yìí jẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan ní ìlú Ìbàdàn. ní báyìí akọ̀ròyìn wa Kẹ́hìndé Ọmọlọ́ṣọ́ ló ti ṣe àtòjọ ìròyìn lórí kíni gan-an ló ń ṣẹlẹ̀ lábala ètò ẹ̀kọ́ nítorí ìbúgbàmù tó wáyé nílùú Ìbàdàn. níbí lè láti máa mẹ́nu dúró fún ti ìròyìn wa fún talẹ́ tòní àmọ́ kó tó di pé a máa lọ ẹ jẹ́ kí n tún ka kókó fún yín lórí ọ̀rọ̀ ààbò oúnjẹ. àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ̀rọ̀ lórí ètò ọ̀gbẹlẹ̀ fún iṣẹ́ ọ̀gbìn. nípa ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ti ké sí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún lórí ìjọba àwarawa. ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.